ilerioluwa film production. Ọmọ ẹni tó ṣe o, Lukman, ẹ̀sánú mi o, ọmọ ẹni tó ṣe o, ẹni wípé kò sẹ́lẹ̀ ká fọláwọn o. Ẹ̀yin náà kúkú ti mọ̀ wípé àgbẹ̀ ń ṣọmọ burúkú láti ilé. Àwa ní dé skul, àwa yọ ọmọ burúkú. A lè tún darí lójú ikú àyíká ìlú. Ṣé ọkọ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bá aṣọ yín ọlọ́ọ̀dún tí ì yóò ẹ̀sẹ̀ jẹ́jẹ́ o. Kí ló dé o? Ẹ̀dùjọ́ bí agbórí igi rẹ́tẹ̀rẹ́tẹ̀. Èjì ló wọlé. Jẹ́ kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ṣíṣe báyìí. Owó dà pé ọmọ Káyìndé yìí kò fẹ́ gbọ́rọ̀. Ó wò pé òun ní wèrè. Wàá sí nǹkan tó burú nínú kémi nìkan ṣe òwe orí mi. Ọmọ tá a bá ti ń gbá bá sọ̀rọ̀ tí ò bá ti gbọ́, ó ṣetán láti parun ní mí ìdẹ̀nu jẹ́ kó parun. Mi lè gbà. Èmi ni màá play role ìyá fún un níbi tá a wà yìí. Hello ma. Yes ma, ẹ káàsán ma. We are fine no. We are good. Yes ma. Mọ́mí ó máa ní nǹkan tí mo fẹ́ sọ fún yín tó ti ń bother mind mi láti jọ́ yìí. Olóṣó mà ní Káyìndé ń ṣe in school. Mi lè parọ́ fún yín. Olóṣó ló ń ṣe, ṣe bẹ́ẹ̀ rí pé kò ń wálé. Ṣe bẹ́ẹ̀ rí pé mi nìkan mo máa ń wálé. Kò sí problem. Mọ́mí ẹ tètè wá nǹkan ṣe sí o, ẹ act fast o. Kó tó di kó máa di olóṣó number 1 sí gbòòrò o. Kó má máa bọ̀ yín lójú jẹ́ kiri o. Kódà mi kì í fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ìbejì ni wá ń sìn. Mo ń hide face. All right ma. Ẹ wò ẹ má sọ pé mo sọ nǹkan kan fún yín. All right ma. Yes ma. Mission accomplished. Yẹ wá lọ máa ṣe TikTok mi lọ. Ṣé dandan ni kó o pé Táíwò kò tó di kófì? Àbí ìwọ̀n Táíwò yẹn jà? Tó ń rántí pé mò ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Sorry, má bínú. Wọ́n náà sorry. Mo ní good news for ẹ. Mo ti ríṣẹ́. Thank you very much. Ṣé olóṣòlò tó rí kó wọ́n ti kó fẹ́ upgrade? Ó tún ti bẹ̀rẹ̀. Mo ṣáà ti ríṣẹ́. Ṣé o? Ẹ ṣe pé ẹ̀wẹ̀ wá bí. Tó bá ti ń gba sálárì ìlàjì fún ìlàjì fẹ́mi. Kí ló dé? Kájọ́ lọ bí iṣẹ́ ni. Deal or no deal? Àìjẹ́ bẹ́ẹ̀ o mọ̀ pé wàhálà nínú ilé. Ó kú oríire. Yes. Oríire yóò bá wa kalẹ̀. Àmín. Ó dàbọ̀. Kò tí ì mọ̀ kankan. Lóhùn lọ bí iṣẹ́. Ibi iṣẹ́ wo lè kò ní lọ? Nǹkan tí màá dánwò fún lónìí. Ní rí i pé mo dá gbogbo mi. Ní rí i pé mo dá lù ọ́ lónìí. Ó mọ̀ kankan. Ibi iṣẹ́ wo lọ lọ? Táíwò, ìka ni wọ́n mọ ẹ̀rọ tí mo lè lọ sí ibi tí mo ti fẹ́ gbà. Ṣé èmi lọ́mọ? Ìka ní ẹ̀rọ. Èmi lọ́mọ? Aláìjà ni. Ó wà òkè. Wọ́n ti jẹ́ ìwà. Olóṣó. Èmi ni pajápajá mú lọ́kọ̀ lọ. Ìwọ, òun wá ṣẹlẹ̀, òfin fi ṣẹ́ o, mo ń lọ fi ṣẹ́ o. Ṣé bí ebi sí olóṣó lórí? Ẹ bá wọn chífù náà ń gbé ọ. Ebi sí olóṣó lórí.
Wọ́n láti ń bọ̀ fà nínú ilé yìí. Èmi tó dẹ̀ mọ̀ pé ò lè dá mi mú. Tí wọ́n bá ti bí ọ̀dà dúró dé mi. Tá bá ti bí ọ̀dà dúró dé mi. Èmi ní pàjápàjá mú lọ́pọlọ. Èmi ní pàjápàjá mú lọ́pọlọ. Àbí? Ṣé o gbádùn ṣá? O gbádùn. Torí ìwọ aláìda ikọ̀ ọmọ aláìní lọ́wọ́ tó wẹ́ fún gbogbo ọjọ́ ayé. Mo mọ pítì ayé rẹ nù. Ta ló pítì ayé? Ayé rẹ mo mọ pítì. Wọ́n ayé ẹ̀. Ọmọ mi. Lájúmọ̀ ayé. Ọmọ pé mo ti kọ́ ìṣẹ̀rí. A ti bí ọba tí ẹjọ́ dànù. Èmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni. Báwa lè dẹ́ mú mi wá ní kí ẹ jẹ. Màmá fò sókè báyìí màmá yìí. Ẹyin mélòó ní bẹ́lẹ̀ nù ẹ? Òfò ni ọmọ aláìní láìpa. Àánú ìyá wa ní ìṣe mi. Pàlọ́ àánú ìyá wa ní ìṣe ayé mi. Àwọn èèyàn bẹ́ẹ̀ wà ní o. Wọ́n dẹ̀ ń wọ́n bó ṣe ń ṣe. Owó tó ní rọ́bìṣì tó rẹ̀ rẹ̀. Eléyìí jọ rọ́bìṣì ló jẹ́. Ṣé o ti rí mi ìfẹ́ wàhálà lẹ́nu? Mo wà ní good mood. Mo fẹ́ wá fọ̀rọ̀ lọ ẹni. Okay, I'm listening. Mo jókòó mo rọ̀rọ̀ ayé mi. Ó tó yọrọ. Ó tó kú. Mo wò pé àwọn tó ń ṣe content creators ni. Tí wọn bá máa rí owó wọn ní tẹpá mọ́. Mo wá fi 1 mo plus ẹ̀ mọ́ 2 bó wá lọ fún mi ní 4. Ring light rẹ̀. Fóònù ló dúró lọ́wọ́ mi gbágbágbá. Costume ni mo ti ní. Aṣọ ẹ̀ ọ̀dọ́ mọ́ mi mo ti lọ kó. I know. Báwo ló ṣe fẹ́ rí wọlé? Mo wá wò pé kí n bẹ̀rẹ̀ content. Ìdí nìyẹn tí mo fi wà níbí. That's right. Ó wà òkè ni. It's a good idea. Ọmọ ẹ̀sìn ọ̀rọ̀ ayé ẹ̀ náà kalẹ̀ fọ́ ní kó tó kò fi ṣe content. At least a ṣe lè wá lè sinmi láti máa provoke mi láti máa da ayé mi láàmú. So ìyẹn náà wà òkè. ọ̀rọ̀ ayé tèmi ló fọ́nì. Àbí bẹ́ẹ̀ kọ́? Kì í ṣe ìjà. Àní mo wà in good mood kò sí problem. Wo stop náà kò. Ó ti wà òkè báyìí. You're good to go. Kò sí wàhálà. Content. Ṣéjú ẹ̀ ló máa ṣe. Content. A ṣe lè sinmi. A fi ayé mi sílẹ̀ fún mi, ayé dá mi láàmú. Àwòrán Ọlọ́run fi àwòrán mi hàn. Kújọ́ mẹ́ta. Ó má tó ọjọ́ mẹ́ta tá ti rí ọ ní ọ̀dọ̀ wa kan yìí. Ṣé kò sí? Okay. Káyìndé ń ṣe olóṣò. Okay, tán bá tiẹ̀ wá sọ wípé Kẹ́ni ìṣolóṣò ṣó dẹ̀ tọ́ sí ẹ lẹ́nu. ló wà ní tí mo kàn gbọ́ pé àwọn tó máa ń bá sọ̀rọ̀ ìtẹ́jọ́ máa ń ṣe pé wọ́n á ní ṣe káwọn ní kò pẹ́ sí pé màá bèèrè lọ́wọ́ kì í jẹ́. Ìgbọ̀kúgbọ̀ ló ń gbọ́ á ní láti jẹ́ pé dọ̀tí ti kun etí ẹ̀ torí ẹ̀ ló fi ń gbọ́ rubbish. Wá wò ó má jẹ́ kí nǹkan tó ṣe yìí kó repeat rẹ̀ mọ́ kí n máa fi igi báyìí gún ìkejì mi lójú kó tọ́ sí ẹnu anybody láti bá mi rí mi fín. Jẹ́ kí ènì jẹ́ the first and the last tí wàá try rubbish yìí or else máa subscribe ogun sáyé ẹ rubbish. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. Ó yẹ bá mi gbọ́ ọmọ mo ti lọ. Níbo ló ń lọ? Mo ti ń jáde náà. Níbo ló ń já? O tún ti jáde mọ́ lọ bí olóṣó? Àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n mi ní táìmù fẹ́ bá mi gbọ́ ọmọ mo ti ń lọ dékè. Ṣọ́mọ ti ẹni? Aṣọ́mọ tèmi mọ gbọ́ bẹ̀rẹ̀ ṣé wọ́n ló bí máa ní. Mo dá mi dáná lọ́wọ́. Ó ti di ká máa pín ọmọ nínú ilé ìyá mi. Mi ní táìmù tí. Àbí bẹ́ẹ̀ kù mi tiẹ̀ wà mi ìfẹ́ fa wàhálà lẹ́yìn náà. Torí èmi àti ẹ lájọ́ ń fa wèrè láàrin ara wa. Mi ìfẹ́ jẹ́ kó ṣojú ọmọ ẹ̀. Kò sí problem. Gbà lọ́wọ́ mi. Ẹ ṣáà mọ̀ fún olóṣó kọ́ ọmọ. Ìwọ ló mọ̀. Àtọ́ ẹ̀ tì. Ẹ mọ̀ fún fọ́ọ̀mù olóṣó. Kẹ́ ẹ rántí pé obìnrin ni. Àwọn ọ̀rẹ́ àná. Alpha Taiwo. Ṣé mi ni Táíwò lẹ́nu ẹ̀? No, ṣé mi ni Táíwò lẹ́nu ẹ̀? Ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀? Ṣé prank ni? Prank ni ìgbà wo mo jọ ní tíátà lójú ẹ̀? Ṣé Kẹ́ni wà nílé? Ẹ padà. Wàá dọ́ wá bí fún Kẹ́ni wà nílé. Kẹ́ni èwo? Ṣé wọ́n lo ní ilé ló fi ń lọ ni? Ṣé mi mo ní débi tí báyìí tí mi ò ṣẹ̀ṣẹ̀ máa wọ̀? O kò kú oríire tó ṣẹ̀ṣẹ̀ wọ̀ bẹ̀ sọ ìgbà tó wà ṣẹ̀ṣẹ̀ mọ́ wọ bíbí ló fi fẹ́ wọ bíbí báyìí just anyhow. Táíwò kí ló dé náà? Kí n tún sí ni kí n la lóde. Náà bó ṣe wà yìí ò ṣọ́gun. Ògùn bíi ti Ògùn ẹgbẹ̀jì gidi ni ẹ́ bó ṣe wà yìí ògùn ló lò kò lè jẹ lásán torí mi ò mọ reason tí Kẹ́hìndé fi máa stoop so low láti máa
fẹ́ irú ẹ̀. Má ṣe ẹ̀ṣẹ̀ wá pé òyìn wà ṣàlàyé fún mi kájú wọn bá ṣe. Tí mo bá tún gbọ́rọ̀ lẹ́nu máa kó gílòbù ọ̀pá. Èmi kò la wà ní. Àdúgbò ṣó wà òkè. Ó ti lé tó báyẹn ni. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Máa ń lù tí ọjọ́ bẹ́ẹ̀ lọ. Ẹ̀mí ò máa wà òkè. Táwọn bá ṣe báyẹn ni. Bẹ̀rẹ̀ lọ́wọ́ tání. Mi ní ìwọ pé ọjọ́kùnrin máa ṣí ọ̀gídì kan máa fún mi lónà ayé àdàlù. Ó ti jàṣẹ máa kó gílòbù máa wọnú ẹ̀wà jáde. All right. Kí n tó gbàgbé, o lè rí imagine ìjọ tí mo wá ìdí mi ẹ̀bẹ̀, ìwé ìbí Táíwò ṣe sí mi, àkókò mi láti orí báyìí dé ìkàlẹ̀ ẹ̀sẹ̀. Wo jọ lójú. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Táíwò lẹ́nu ọjọ́ mẹ́ta, ó máa ti change. Ṣé bí mo mọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ náà? Bó ṣe frustrate life mi nìyẹn. Ọlọ́run máa ṣọ́ wa jọ lálẹ́. Wo máa pẹ́ tí mo bá délé. I can't come. Yes, sir. Okay. Hello? 20. At a pin. Owó tó wà níbi ètò bẹ́ẹ̀. Ẹ bá mi check up. Ìṣòro ló wà ń bẹ̀rẹ̀. Táíwò padà sí rí báyìí wọn ni mo bá rú. Mo débi tí ọyẹ prs tí mo fẹ́ gbowó ń sọ insufficient balance. Téèyàn ò bá lówó náà àkáǹtì insufficient balance ló máa sọ. Ṣé ń gbọ́ rògbò? Ká jẹ́ pé olówó ń bẹ̀ mọ́. Mi ìlówó ń bẹ̀ mọ̀ bí báwo, ìwọ ọ̀rọ̀ wo ni? Ṣé olówó ń bẹ̀ ló ń sọ insufficient balance? Ṣé mo lówó ń bẹ̀? Mọ́mí ṣẹ́kù káwọn ẹ̀ṣẹ̀ bá wa sẹ́ndì owó ni. Bàtà wá sẹ́ndì owó kan báwo nìyẹn ṣe wá kàn mí? Ṣé bówó owó mi ni Ni wọ́n ṣe withdraw gbogbo owó. mi ṣe ní withdraw gbogbo owó? Kémi máa lówó. Tèmi bá ti ń jẹun máa hàn láàrin. Tó orí ẹ̀ pé ṣá. Ṣé mọ̀ pé jẹ́jẹ́ mi mo rán jáde? Jẹ́jẹ́ ló rán jáde. Wọ́n ló Ó ní dá wà owó sì yí báyìí mi ìrówó tí mo Ó sì fẹ́ lọ lò. tó kàn mí lọ mú mi. Ó lè pé wèrè wá lórí ìwọ́gẹ̀ yìí o. Wèrè wá lórí ẹ̀ kò sí dé wèrè mọ́ wíìgì orí ẹ̀. Ṣé orí òun tí mi? Ṣé ọ̀rọ̀ pé wọn kì í gbá Tí mi mo bá lórí? dẹ̀ kọjú sí ẹ̀ o ní láìkí ẹ̀ o. Ṣé ọ̀rọ̀ pé wọn kì í gbá Agbára mi ẹ̀ ò ní lórí? ká o. Ṣé orí wèrè tó wà lórí ẹ̀yìn náà tó gbé sórí yẹn máa bẹ́ẹ̀ sọ kalẹ̀ máa sọ kalẹ̀ fún ẹjọ́ tó ti gbọ́ wà ríran wò. Mo fi tèmi yẹ ẹ. Mo ṣe kí ni mo fi tí èmi mo fi yẹ ẹ. Tó ti gbọ́. Ebi àpáyé ẹ̀ bàjẹ́ lọ́sẹ̀. O tí ì mọ nǹkan. Òpònú ọmọ. Ebi àpá tiẹ̀ ká. Àbí kí n pa ni. Kẹ́ni. Ṣé ó lè gbọ́ látàárọ̀ tí mo ti ń pè ọ́? Ó gbọ́ mi jẹ́ lóòrè. Pẹ̀lú ajẹ́ pé ti tún ní ọ̀nà. Obìnrin ò tún bọ́ ọ̀nà bí sọ̀rọ̀ ni. Báwo ló dọ̀rọ̀ nù bí? Iṣẹ́ olóṣó tó tún ti òpin ọmọ, àbí? Ó tún ti bẹ̀rẹ̀ láàárọ̀. Ṣé o mọ̀ pé ó tún ti ń bá wà lẹ́bọ̀ láàárọ̀? Nítorí Ọlọ́run. Mo ní sùúrù fún ẹ tó. Kí mo bẹ̀rẹ̀ orí pórí dúró mo wà. Mo ní sùúrù fún ẹ tó ìwọ ọmọ Táíwò yìí. Kẹ́ẹ̀nẹ̀. Ó bá wà lẹ́wọ̀, ó ṣe ní pọ́blẹ́mù báyìí. Èmi ní pírọ́blẹ́mù. Báwo sọ fẹ́ wọnú igi lọ ni? Kí ló kẹ̀ tí bá wọnú igi? Wọ́n mọ̀ mú ọ̀rọ̀ yín ẹ̀ ló jẹ mí lógún. Kí ló kẹ̀ pẹ̀lú ayé tèmi? Gbọ́dọ̀ yẹn lọ kí la jẹ́ bèjì fún. Nígbà táyé èrè ò bá jẹ mí lógún. Nígbà tẹ́ pé ìṣòro o ní pọ́blẹ́mù wà láyé ẹ pọ̀, ọ̀wọ́ aláyé ló mọ́ gbájúmọ́ tiẹ̀. Èmi. Kí ló mọ ẹ ṣe ní èmi tó ń gáyà? So ẹni tó bá rí ọ nísìnyí, wọ́n lọ ní calm behaviour. Wọn ò ní mọ̀ ìpẹ́ ọ̀dẹ rẹ̀ rí èèyàn ni ọ́. Green snake ni ẹ́. Tó wá fẹ́ nẹnu sí mi, jẹ́mi ló ń gáyà sí. Lọ́ńdọ̀ lọ sáyà rẹ tó tèmi ni. Jẹ́mi ló ń gáyà. Táíwò ṣọ́ ara ẹ̀ tí mo bá dẹ̀ wùwá nú mi fún ẹ ò ní láìpẹ́. Ìwà wo ní bẹ́nu ẹ̀? Máa ṣe ń gbòòrò. Mo bí ọjà. Táíwò, mo fẹ́ ṣeré ni. Táíwò, ẹjọ́ ta ló wà lé o? Táíwò, ẹ gbà mí. Táíwò, mo fẹ́ ṣeré ni. Jẹ́ kí n pa. Adé tó bẹ̀rẹ̀ báyìí o. Táíwò wọ aṣọ tí mo rí. Dẹ̀ fine, ó make sense. Kò fà. Kò fi ń ṣe pé kò fà. Bọ́tọ̀ ti mọ̀ pé mi ò kí ń wá àpò.
Àtùn. Ọ̀rẹ́ yóò kí wá kó sómi láìpẹ́ máa wà kó kó ṣe pé kò fine. Láti kékeré ò tí kò change nísìnyí tó dẹ̀ tó ti tá a ti di padà gbà ká tẹ̀ mọ́ lọ jẹ láǹkó kan a fẹ́ lọ sí pátì ní a fẹ́ lọ sí birthday party ní a fẹ́ ṣe kẹ́ni kan. Báwo la ṣe máa wọ̀ rí kẹ́ni ọ̀? Tó bá dọjọ́ wedding wa máa ṣàǹkó. Ó mọ̀ pé mi ò láìkì kí n máa ṣàǹkó àti nǹkan tó bá kọ́ wọn kí mi àti ìyẹn jọ máa wọṣọ yéyé. Okay o, mo ti gbọ́. Ṣẹlẹ̀ fún mi fò mí. Ìwọ ló mọ̀. Kẹ́ni, Ó mà lọ́wọ́ kan tí mo fẹ́ sọ. bí mo ṣe ń wo orí social media tí ọ̀rọ̀ yẹn sọ sí mi lọ́kàn. Mo rò pé sífù jẹ́ pé àkókò mọ̀ pé mọ́mí tiraka láti ràn wá ní school nǹkan ṣe pé bóyá àwa òkè báyìí náà. So kọ́lọ́ ìjọkọjọ́ rẹ̀ wá. Àmì o, mo wá wò yí pé bóyá ká wáṣẹ́ kékeré kan ká máa sí. Tábàdé ń gba sálárì, a máa fi kún nǹkan tí mọ́mí bá ń send sí wa. Since tó jẹ́ pé PT là ń ṣe, àbí kí ló rò? Àjọ àyè ò bá jẹ, èmi náà mo gbà. So alẹ́ sọ fi máa assist wọn gbà tó fáwọn nìkan ní kọ́lọ́ ìjọ kí wọ́n jẹ́rìí wa. Àmì o. So ó wà òkè, ẹ̀jẹ̀ àyè ò bá jẹ. So àwọn kankan máa tún wà táwọn náà máa ní tí kò ní ìdíkà tó ń ṣe máa béèrè lọ́wọ́ wọn mọ́. So àti máa assist wọn. That's a good idea tó bá ti di ọ̀la. Kọ́n kálukú ṣètò. Kọ́lọ́ ìjọ ká rí iṣẹ́ lálùbáríkà. Àmì. That's why I love you. Kí n ṣáà máa fọ̀rọ̀ ṣebí wà náà tí ẹ mọ̀ mi ló trust tí ẹ bá ṣe kó bá mi ní good mood má ti na yé bàjẹ́ yóò ra yé rádaràda gbogbo ọmọ líle ẹ̀yin méjèèjì ẹ má fi ẹjọ́ yín yẹn rádaràda mú káyẹ má fi sọ 7 o'clock ní kojú mi lọ́la wá wọ̀ ẹ̀ kí wọn náà kó sọ àsọ̀rọ̀ ó di láago 9. Kenny, ìjẹ́ 7 máa ti fẹ́ lù. Ọ̀lẹ́. Ọkọ̀ ni kọ́lù ní ẹgbẹ́. Ọlá. Báwo ni Táíwò? Mo máa wá pa o. Bó ṣe máa ń wá sádùúgbò wa nìyáàbí. Àjọ wa gbáwo iṣẹ́ mẹ́ta gbogbo ní ń kọ́. Àwa nìyẹn. Àlàáfíà ojú jẹ́ sàmọ́ jẹun ní owó ọmọ ìpín Nàìjíríà fararọlá. Oyè òróró mo fi ń wà. Ṣé bó rí bó ṣe ń dàgbé? Kẹ́ni nǹkan? Ó wà nílé mi tí lọ fi ṣẹ́ ń tèmi nìyẹn. Ó dáa ẹ̀yin. Ṣáà make sure pé òṣòwò sáza mi. Gbogbo ẹ̀yìn yẹn. Á jẹ́ kí n gbọ́. Ṣọwọ́ sí áza mi tàbí kó rán Kẹ́ni sílẹ̀ fún mi. Yes ma. All right ma. Òun náà jáde ó sọ pé òun ń bọ̀ ó sáré lọ gẹ́tì àwọn. All right ma. Thank you ma. Ó dáwọ́ ma. Kẹ́ni. How are you? Báwo ni? Èmi bá lọ. Kí ló ń ṣe jù? Mo wà o. Mo gba atẹ́gùn àbí? Bàtú kò sí ẹ lé. Orí ẹ̀ tán rí sí o. Mọ́mì ni wọ́n pè. Mo ṣètò ọkọ̀ wọn gan sí wọ́n béèrè. Pé kọ́ọ̀kì wa náà ni wọ́n bá òun chíkì wa. Ibi tí mo ti ń jáde tí mo wò wípé kí n lọ ra nǹkan tí mo fẹ́ lọ rà. So bí mo ṣe wá dójú ọ̀nà ni mo receive láti bí wọ́n ti sọ sálárì wa. Mo ṣe wò pé kí n get one or two ta ní ìdílé nìyẹn. Kádẹ́ tún rí nǹkan sí ní. Ó wà òkè kò sí wàhálà ẹ̀yìn ẹ̀ tó lọ́wọ́ báyìí. Kò sí wàhálà náà títí ìrọ̀lẹ́ sọ́la àwa náà máa gbọ́ gbẹ̀sẹ̀. Àwa là ń tó. Àwa ni o. So ẹ dìde ńlẹ̀ ẹ já sáré lọ dáná. A lè rí nǹkan jẹ. Ìyẹn gangan ni kókó. Báwo ni? Ìyẹn nǹkan. Ó kì í lọ gbàgà àkókò tó kù. Ṣé nǹkan tó máa ṣe ní ìgbẹ́ fún wa lọ bá mi yọ sí kọ́sọ́mà ní tó wà ní?
Báwo ló ṣe máa ní kí wá ṣe wà máa pàdé ibi tó wà wá sí nípa? Mi ò lè wá sílé o. Nǹkan tí Táíwò fojú mi rí ní ìdájọ́ tí mo wá sí ibẹ̀. Torí ẹ̀ ló ṣe wá wá bá wa ní oṣù. Mi ò lè wá sí ibẹ̀. Màá ṣe máa pàdé wá bọ́mọ pàdé ẹ̀ nípa. Kò ní ìfẹ́. Fojú mi rí jẹ́ kódà àwa méjèèjì di ọ̀sán àtòwú tàbọ̀dọ̀ fún púpọ̀ ìdájọ́. Torí Táíwò náà. Báwo ni? Táí bèbí. Ó ga fún ẹ o. Táí bèbí. Báwo ni? Mo ti wá jẹ báyìí. Wá. Jọ á bá mi ra bí. Mọ́mì, ẹ sọ fún wa pé ẹ̀ ń bọ̀. Níbo ló ti rán? Ta ló lọmọ wẹ̀? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Ó wọlé ni. Wàhálà àbí ti báwo? Kí ni wàhálà tó wà? Ṣáṣákẹ́. Ọlọ́run mọ̀ jà ogun sákẹ́ta. Kí ni tí ó dà ìpọ́jú mi ń sú o? Kí ni tí ń ṣẹlẹ̀ ń bí? Kẹ́ni. Ó ti lóyún. Kí la fẹ́ ṣe síbẹ̀? Mo rò pé bóyá ká pe mọ́mì o. Ǹjẹ́ mọ̀ pé mi ò ní gbé mi lọ́gbọ̀n tí èèyàn lè kó ọwọ́ sí báyẹn. Jẹ́ ká sọ fún mọ́mì àgbàlagbà làwọn. Mo ti rí gbogbo nípa mẹ́sàn-án tí mo ti rò báyìí náà tẹ́lẹ̀. Àti fún ẹlẹ́yìn. Kí n má sọ fún mọ́mì. Sórí ẹ̀kọ́ tí mò ń wò yìí kò ṣé o dín pé it's high time ká máa sọ fún gbogbo ẹ̀kọ́ tó ń ṣe. Mo rí pé ká jẹ́ kí wọ́n mọ̀ torí ìgbà wo la fẹ́ fi pamọ́ fún wọn dà. Kò ní dá kí mọ́mì lọ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ará ta. Mi ò rí bóyá ó ti kò táyì ẹ̀ka ọ̀gbọ́n mi tiẹ̀ tí ìwé ìfọ̀yọ̀ wọ́n ti dẹ̀kọ́ mi tiẹ̀ tí ìṣètò àti sọ̀tọ̀ dẹ́ ìgbà tí ẹnìkan náà ni àmọ́ ọ̀sẹ̀ tí wọ́n bá ti sọ lórí lóde sùn tí o kò sẹ́ni kankan tó tún ká sọ fún wọn. Jẹ́ kó ṣe ìwé tó kà ṣe ìwé táì ká ṣe ìwé tó kà láti sọ fún wọn. Jẹ́ kó ṣe take time jẹ. Gbogbo nǹkan tó ń sọ yìí kò sí gbà tí máa kú òní kù. Ọ̀rọ̀ tá a ní kí bàbá má gbọ́ bàbá náà ni ó máa padà para parí ẹ̀. Ayé ìgbà ọmọ kan ṣùgbọ́n pé jẹ́ kí táìmù ó sì ṣe dé ọkọ̀ ìṣèlú sílẹ̀ báyìí ní tí èmi táìmù fún ọgbọ̀n báyìí. Àdájọ́ jẹ́ jáde jẹ́ kí n jẹ́jì jẹ́ kí n lọ rí ẹni tí mo fẹ́ rí bóyá tí mo bá ṣe wá padà dé o kò lè máa gbọ́ náà kò tẹ̀ tí mo rí báyìí. Kẹ́ni bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ sí tí o gbọ́ ó dẹ̀ mọ̀ pé tí mo bá change sí ẹ tí mo bá change sí agbára ẹ̀ ò ní gbé o. O ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ jẹ́ kí n lọ dé dé tí mo bá ti dé. Ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ náà ló jẹ́ kí n ju kò sí wàhálà lọ́wọ́ mọ̀ pé mi ò kì í bínú. Ṣé wọ́n mọ́ wọn ṣe ká má jẹ́ kí wọ́n ní ìwọ sí ìgbà tó bá padà ṣé wọn ò ní máa fojú oníranù jọ wà wá méjèèjì báyìí.
bí mo dẹ̀ ṣe ń sọ fún Kẹ́hìndé tí kò gbọ́ ẹ̀ tí mo bá wúwo wá agbára ẹ̀ gbé máa rí pé mo fara ní máa fi lákàlàkà nísìnyí látó mọ true color. Tó o bá mi rí kò dé tó náà jẹ́ kí n tó lẹ́sìn náà. Kí ló bá mi báyìí? Ìgbẹ́ ní ọwọ́ ẹni mo wà ní ọwọ́ ṣì nígbà ló ní ọwọ́ òun. Tó o bá mi rí tí wọ́n ti yàgbẹ́ sára ní òde. Kò sí ìgbà tó kàn tí o bá mi jẹ́kẹ́ mi bá yẹ Don't beg me. Sorry now, please now. Why you want me to buy now? Bí ìwé mi àbí? Yà á lé mi. Ìdòmọdé mo fẹ́ tó lẹ́sìn náà. Yàgbẹ́ sára. Ìdùnnú mi náà ní kò yàgbẹ́ sára. Tó náà, kò sí ìdòwò náà. Jẹ́kẹ́ mi bẹ́lẹ̀ tó bá ti bẹ́lẹ̀ náà bẹ́lẹ̀ tó náà ó sì kọ́ tó kàn mí. Ọmọ tó kù sí mọ́ wùwà báyìí lẹ̀. Tó kù sí mọ́ wùwà báyìí. Ẹ wò ó de peace now. Ọmọ ọ̀dọ́. Àti gbọ́ àgbàlagbà àyàgbẹ̀lé adúrú ẹ̀ tún yàgbẹ̀lé ó ti ta fún ọ̀dà. Mo ó ní tòtí mo kàn nínú lọ níbi ọjọ́ tó bá máa kàn ní ọjọ́ kan lónìí tó ti gbọ́. Ẹlẹ́wọ̀n rẹ̀ wá sí i. So ìwọ ló ń fẹ́ àbùkù tó fẹ́ pẹ̀ kàn mí. No, ṣé wọn ló ń fẹ́ àbùkù? Ṣé wọn tó ń yàgbẹ̀lé ló ń fẹ́ àbùkù? Ló ń fẹ́ àbùkù tó fẹ́ pẹ̀ kàn mí. Ọjọ́ tó bá máa fẹ́. Àyàfọ́ gbogbo ayé ń tọ̀ ọ̀hún kò yà ilé tó lọ. Ó ṣe wà yẹn mo ti mú snap rẹ̀ lẹ̀. Mo ti mú snap rẹ̀ lẹ̀ wà bá ẹ̀ ní tọ̀. Èmi. Àbí ti bá pariwo rẹ̀ báyọ̀ lọ. Kẹ́hìndé yàgbé ara. Yàgbé ara. Kẹ́hìndé yàgbé ara. Bí ṣe jẹ́ nìyẹn mọ́. Wọ́n yẹ kó ọ̀rọ̀ tí mo bá yín sọ́ngbà tẹ́ fi lọ. Pẹ̀fẹ́ mọ mẹ́rin tẹ́ ẹ̀ ṣe owó yúrò kó nílò kó fi lọ yìí lọ́wọ́ yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ ṣe fún mi yé fún mi. Àwọn àfẹ́ mi lórí ìdílé àwọn àfẹ́ mi gbogbo bẹ́ẹ̀ ṣe fún àwọn àná yóò ní kẹ́ dọ̀tà ara yìí. Táíwò. Yes. Táíwò. Kí mo máa wọ̀nà mú látàárọ̀ báyìí. Jọ̀wọ́, lẹ́nìkan náà. Oya, check me out. You are beauty. Thank you. Oya, jàlọ. Wo inú mi ti inú mi gbọ́dọ̀ bẹ́ àti ló padà sí bá a ṣe ṣe tẹ́lẹ̀ inú mi gbọ́dọ̀ lọ. Ìwọ náà kúkú mọ̀ wípé ewúrẹ́ olóhùn ìṣọ̀pọ̀ àgùntàn ló níyà ohun òbí dúdú. Ká ló tí ń gbọ́ gbogbo nǹkan tí mò ń bẹ sọ láti jọ ìlú kò ní sí gbogbo wàhálà yìí. Àjọ̀tí wa dúpẹ́ nǹkan tó ń bá wà lẹ́yìn ìrẹ̀lẹ̀ lọ́dọ̀ tó máa ṣe ṣe ó máa ṣe káìsì àwọn èèyàn bá ń lò. Láfi bí iye o, kí ló dé èjì rẹ o, ẹ̀dùjọ̀bí o, èjì rẹ ara yìí sókun o, èjì rẹ ara yìí sókun o, kí ló dé o, èjì rẹ o, èjì rẹ o, èjì rẹ o, èjì rẹ o, ẹ̀dùjọ̀bí èjì rẹ o, ọ̀kan ní bábí èjì ló wọlé o, èjì rẹ kí ló dé o.
yẹn nínú pé kẹfẹ́ ọ̀rọ̀ jòrò ẹ sọ̀rọ̀ kẹ mú túraká o bínú má sì ṣe ṣe o.